Èyí ni ohun tí bàbá wa Ọba Olúwo tilẹ̀ Ìwó sọ lórí ọ̀rọ̀ àwọn afi-oògùn olóró sọ̀rọ̀ tí ọwọ́ ṣìnkún àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọ Jama'atu Ta'awnul Muslimin tẹ̀ ní òpópónà Ìwó-Ìbàdàn-Òṣogbo ní àná. Ọ̀rọ̀ tí bàbá sọ lórí ẹ̀ rèé o. Wọn ò máa lo owó kan, wọ́n fẹ́ túlù ṣe. Wọ́n máa ń pẹ́ drug yẹn, nígbà tó mú wọn, wọ́n máa ń pẹ́ drug yẹn, ó máa ń ba agbóṣùbà ìbòyìn rìn fún táwọn. Yínníyínní kẹ́ni ṣe ní agbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Tàbá dúpẹ́ lọ́wọ́ yín. Lẹ́yìn èyí ni bàbá Ọba Olúwo tilẹ̀ ó gba àwọn àjọ tí ń gbógun ti oògùn olóró àjọ NDLEA nímọ̀ràn lórí ọ̀rọ̀ náà o. Tó jẹ́ ojú ọ̀nà sọ̀rọ̀ because tán fi gbé wọ̀lú yìí kò ṣe páwọn èèyàn kò sí lójú ọ̀nà tó ń tẹ̀. Ìyẹn NDLEA náà lè máa bá a ṣiṣẹ́ lórí ẹ̀ pé kọ́ máa gbọ́ níbi kan ó ń bá tàwọn ọmọ wa jẹ́ kan. Lẹ́yìn tí bàbá Ọba Olúwo tilẹ̀ ó gba àwọn àjọ agbógun ti oògùn olóró lóde Nàìjíríà ní ìmọ̀ràn wípé kí wọ́n bá àwọn àjọ wọn tó wà ní ojú ọ̀nà níwọ̀ o. Báwo ni wọ́n ṣe farálẹ̀ títí tí wọ́n fi gbé nǹkan bàǹtàbàǹtà tó báyìí kọjá lára wọn o. Lẹ́yìn èyí ni bàbá wa Olúwo tilẹ̀ Ìwó ni wọ́n gbóṣùbà fún bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Ìmọ̀ràn Lásán pé wọ́n kú iṣẹ́ takuntakun o, pé àwọn sì yìn wọ́n kí wọ́n kú ọmọ ṣe o, pé yínníyínní kẹ́ni ṣe míì, kán gbìyànjú kán tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ààbò àti ìtẹ̀síwájú ìlú Ìwó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.